Ẹ káàárọ̀ ẹ̀yin fans mi, ṣe dáadáa la jí, ṣe àlàáfíà ni. A kú pọ̀pọ̀ ṣinṣin òpin ọ̀sẹ̀, kò ní jẹ́ àṣemọ fún gbogbo wa. A kú òjò yìí yóò sì wà lára. Lọ́jọ́ tí mo ṣe live video mo tún ṣe fídíò pé ọ̀rọ̀ ilé Ayilara kò kàn wá, ọ̀rọ̀ kábíyèsí nìkan ló kàn wá. Àwọn kan ń pè mí, wọ́n ń sọ̀rọ̀ sí mi, wọ́n ń sọ kò sí tí wọ́n sọ tán. Torí ọjọ́ yẹn tí mo ṣe live video mo sọ̀rọ̀ mo ní pé ẹ̀yin èèyàn ń ṣọmọ lé yín. Wọ́n lọ sí ìsàlẹ̀ àfọ̀, wọ́n lọ ṣe celebration graduation. Ẹni èèyàn ń ṣọmọ lé yín, wọ́n lọ òkè àgbẹ̀dẹ, wọ́n lọ ṣe nǹkan. Ẹni èèyàn ń ṣọmọ lé yín now. Ẹni tó jẹ́ Ogbomosho, wọ́n lọ sí mosque lánàá. Wọ́n ní family làwọn, kò dẹ̀ sí bàbá Imam ní kò sí jà nílẹ̀ Ayilara. Nǹkan tí mo wá fẹ́ bèèrè ni wípé live video tí mo ṣe lọ́jọ́ yẹn pé ọ̀rọ̀ ilé Ayilara kò kàn wá l'Ogbomoso. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀, àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe yanjú ẹ̀. Ọ̀rọ̀ kábíyèsí nìkan ló kàn wá. Ó jánà ní ìsìn tàbí kò jánà. Gbogbo ẹ̀yin tí ẹ mẹ́sẹ̀jì mi lọ́dún yẹn tẹ́ ń sọ̀rọ̀ èbú àtẹ̀yin tí ẹ̀ ń pè kì í ṣọmọlé Ayilara ni àmọ́ rí ni. Ṣé ojú ẹ ti wá rí báyìí pé àwa tá à ń sọ̀rọ̀ àmọ̀ nǹkan tá à ń sọ, pé àmọ̀ nǹkan tí à ń sọ. Bàbá Muftau tó lọ sí mosque lánàá tí bàbá Imam sọ pé ọmọlé Ayilara jọ làwọn, tẹ̀gbọ́ntàbúrò jọ làwọn. Ṣe sọ pé bàbá Muftau lè sọ ọmọlé Ayilara. Mo rí àwọn kíní kan táwọn kan táìpù tán kan pé wọ́n lọ nítorí ìjẹkújẹ ní. Ṣé rí àwọn nǹkan kan wà téèyàn bá ti mọ ibi tó máa wó sí kéèyàn ṣe sùúrù kó dẹ̀ ṣe pẹ̀lẹ́ ni. Téèyàn bá ti mọ nǹkan tí kò wò sí kéèyàn ṣe sùúrù kó ṣe pẹ̀lẹ́ ni. Ọjọ́ yẹn tí mo sọ pé kí ló dé tí ilẹ̀ Ayilara ń dà wá láàmú, ẹ mọ̀ títọ́ ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ ń dà wá láàmú. Gbogbo tó ṣẹlẹ̀ l'Ogbomoso lórí ilẹ̀ Ayilara ló kó wa sí. Ẹ̀yin lẹ́mẹ́rin yìí wá wọ́n fi ṣe civil defence tó ń ṣe lẹ̀, wọ́n ti jẹ̀ máàmù l'Abẹ́òkúta. Ẹni àkọ́ńṣe ọmọlé wa o, àmọ́ rí o kinní kan o. Ṣé ẹ ti rí báyìí sí pé òótọ́rọ̀ ti ń fojú hàn díẹ̀díẹ̀? Ẹ rí àbẹ́ẹ̀ rí. Ìgbà tá sọ́ngbà yẹn pé kí ló dé tí ilẹ̀ Ayilara ń dà wá láàmú, ẹ sọ pé ilẹ̀ Ayilara kọ́ ní Ogbomoso láàmú o, Imam Ogbomosho ni o, ilẹ̀ Ayilara kọ́ ní í ṣe o, ilẹ̀ Ayilara kọ́ ní í ṣe o, kíní kan ní í ṣe. Ṣé ẹ ti rí báyìí nìsín? Ìgbà tí jẹ́jẹ́ ni bàbá kábíyèsí jókòó tẹ́ lọ kó ẹjọ́ bá bàbá yẹn ò mọ ẹni tí wọ́n mọ́wọ́ mọ̀ wẹ́sẹ̀ nílẹ̀ lọ kó ẹjọ́ bá wọn. Ṣé ní ìsìn tí àwọn ọmọ ilé yín tó ti lọ sí ọ̀dọ̀ bàbá Imam kí lẹ rí sọ sí? Tó bá wá di pé ẹlòmínà kó ẹjọ́ fámìlì rẹ̀ lọ sọ́dọ̀ bàbá kábíyèsí tí wọ́n bá dáhùn á dàbí wípé bóyá pé bákan. Ìjọ yẹn tí mo sọ mo nílẹ̀ Ayilara ló kó wa sí ntàdí lónìí yìí. Èmi ò bìlíìfù ilẹ̀ Ayilara from the beginning, mi ò bìlíìfù wọn. Ọjọ́ yẹn tí mo ṣe live video pé kí ló ní tí ilẹ̀ Ayilara ń dà wá láàmú, ẹ mọ òótọ́rọ̀ ẹ sọ òótọ́rọ̀ jáde. Ẹni ìwọ ló fẹ́ dà lúrù kíní kan kò ń sọmọlé àwọn kan pè mí láti ilẹ̀ Ayilara náà kò ń sọmọlé àwọn ẹ̀rí sì wà. Kí ló dé tẹ̀ gba kóòtù lọ́ngbà tẹ̀rí wà? Èèyàn, mo bẹ̀rù èèyàn abìdí yànyàn èèyàn. Ẹ̀yin ilẹ̀ Ayilara gangan náà pè ní ilé Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Ẹ̀yin ilẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀ sì ti ń yọ orí yín díẹ̀díẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọjọ́ yẹn tí mo dẹ̀ sọ mo lẹ́yìn ilẹ̀ kó Ògbómọ̀ṣọ́ sí ń ta dì lónìí. Ẹ̀yin ilẹ̀ kó Ògbómọ̀ṣọ́ sí ń ta wà lónìí. Àwọn kan sọ pé irọ́ ni o, Bukola má sọ bẹ́ẹ̀, wọ́n ń sọmọlé, wọ́n ń ṣe pé kíní. Ṣe sọ pé Mr. Muftau tó lọ mosque lánàá ní èso ọmọlé Ayilara. Ẹ wo ọ̀rọ̀ ń bọ̀rọ̀ tí ì dé. Mo lọ́rọ̀ mùsùlùmí ò ṣe é dá sí. Ọ̀rọ̀ Muslim ò ṣe é dá sí. Ó ní mo sọ pé kíní kan sọ́sẹ́ wá dá sí ní ìsìn àbí kò ṣe é dá sí. Ní ìsìn tí ilẹ̀ Ayilara tí wọ́n ti ń bá Imam tí wọ́n sọ lánàá wípé ilé àwọn ọ̀já o kò sí jà ń lé àwọn. Àní ẹjẹ́ àpèfẹ́ padà sáàrin bàbá Gandhi ọba wa kábíyèsí bàbá àti bàbá Imam ó ní kókó. Ẹni rárá o kì í ṣe ọmọlé Ayilara kì í ṣe pé kinní kan. Àwọn ọmọlé Ayilara tí wọ́n lọ́jọ́ ìwọ̀n ní ìsìn ẹ̀sìn láwọn lè sọ ọmọlé Ayilara. Ilẹ̀ Ayilara ẹ ṣe tí ọ̀dà fún Ogbomosho gan o. Ẹ
ṣe Ògbómọ̀ṣọ́ gan tẹ́ ẹ̀ bá mọ̀ ó yẹ kẹ́ ẹ lọ́mọ bẹ́ gbọ́mọ Ògbómọ̀ṣọ́ nílé lóko ni torí pé ẹ ṣẹ̀ wá gan. so gbogbo ọ̀rọ̀ tí bàbá lọ́ba ní ká ń sọ lọ́dún òní òtítọ́ ọ̀rọ̀ wọn àìṣẹ̀ wá o ẹ ṣe tí ò dáa gan àìṣẹ̀ wá gan o àṣẹ ilé yín ẹ kàn ń hun ète ní àṣẹ mọ nǹkan tá à ń ṣe tó bá ṣẹ̀mí ni bàbá Gandhi mi ní àlọ́ ilé alára kankan mọ́ láàfin that's the truth o ìwọ tó bá wá comment negative comment tó bá ti ṣe tán tó fẹ́ gba òtòwòtò lẹ́nu mi because àtàná tí mo ti rí ọ̀rọ̀ yẹn inú mi ò dùn sí wọn inú mi kò dùn sí wọn rárá so ẹ mọ tẹ́ ń ṣe ẹ mọ̀ mọ̀ ṣe ni no problem.